mọ́lúdì àkọ́kọ́ tí kọ́kọ́ ṣe láyé ilẹ̀kùn sáwọn àwọn àfa wà nǹkan gbọ́dọ̀ nǹkan bá ń pè à àwọn àṣẹ àwọn ọmọ tẹ pósítà jọ náà àlífà Subeir ọlọ́mọsá yáfíẹ́ òun náà kọ́ tẹ pósítà náà àwọn àlífà ọwọ́ akọ̀ṣẹ́ Islam sábẹ́ rẹ̀ ẹnìkan bá rí abáni fẹ́ẹ̀fẹ́ kú ni ọ̀nà wọ́n ní kí ló dé ọ̀nà òun ní pósítà ìmọ̀sájà ajá wọ́n wá lẹ̀ síbẹ̀ wọ́n akọ̀ṣẹ́ Islam mo ní kí ló wá ó ní sẹ́fẹ́ kú ni táwọn lágbájá ń bẹ tí lágbájá ń bẹ ní sẹ́ mo bá sì wá kú wọ́n lè mi náà gbìyànjú. tí a bá wo òye sọ́jọ́ ayé ẹ̀ tí máa ń tírèsì ẹ̀ ìyẹn máa ń tírèsì ayé ni ayé ẹlòmí ọ̀kan ọpẹ́ tó fi lọ kọ̀ọ̀kan ọpẹ́ lóòótọ́ ọgbẹ́ ọ̀yẹ́ nìkan lẹ̀ o àmọ́ bóun gá lóun fẹ́ dúpẹ́ àbọ̀ bá fẹ́ pèdè yóò bí rẹ̀ pé kí ni mo fẹ́ pèdè dédé kí ni torí ẹ̀ pèdè Islam ọ̀tá kó ká celebrate nǹkan tá a bá mọ̀ yí pé ó tó sọ fún èèyàn yí pé wọ́n fẹ́ celebrate nǹkan báyìí torí kò sí tí wọ́n ń pè ní skrayat Jawharul Insan fi àyàtì yìí ni bí ẹ̀dá bá báyé rẹ̀ tó rìnrìn àjò nínú mà abó rìnrìn àjò nínú ẹ̀sìn abó rìnrìn àjò nínú kankan tó gbé dání tó ṣe tó fi àwọn pé ọ́dà pé ọkàn ọpẹ́ kọ̀kọ̀ àtọpẹ́ gbangba kí n gbà mìíràn pé wá bá dúpẹ́ Islam ọ̀tako tó bá lọ sí Suratul Ibrahim bí àyà kẹfà ń bẹ kí Al-Qur'ani ni وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ أيام الله واذكر وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّهِ ذكرهم بأيام الله ذكرهم بأيام الله ọjọ́ àṣeyọrí ẹ̀dá tó bá rántí tó bá bójú ẹ̀yìn ذكرهم بأيام الله tí àwọn kan bá jókòó tí wọ́n bá wọ́n pé bá mo ṣe rí bá débí wọ́n rántí àwọn ọjọ́ Ọlọ́run tí wọ́n bá rántí àwọn awam tí wọ́n rántí àwọn ayam àwọn ọjọ́ kò ní ṣe kò sẹ́dá tí ó dìde láyé pé òun fẹ́ ṣe nǹkan tí ò ní ra wọn kò ní ṣe kò sẹ́dá náà láyé tí ó ní pé mo fẹ́ ṣe ó ní àwọn sàlẹ́jì tó dáa kàdíyàt wà àkàbàt ó ní tó fẹ́ tó pé kò ní ṣe kò ní gba ṣíṣe ó láwọn tí ó gbé hàn ó láwọn táwọn ní gbé hàn wọ́n máa bínú wọ́n máa fapájá nínú ilé ni nítorí tí ó jẹ́ orí bẹ́ẹ̀ ni méjì ni kò sí tó fẹ́ gbé délé ayé tí ó jẹ́ tuntun sáwọn ọkọ̀ fẹ́ kọ́ máa kéwì ṣebí nìkan wọ́n ti gbà á ibi wọ́n ti fẹ́ dálé kéwìlẹ̀ àwọn kan ni wọ́n bá ń bẹ̀ ìyá ọmọ wa di fàǹfà láàrin nǹkan méjì tọ́lọ̀ ń bá lọ́jà àti wọn àwọn kọ́tà ju tiẹ̀ lọ
ẹlòmíì nímọ̀ tó ju tí wọ́n lọ ọ̀la ìkòríyàn kọ́ tọ́rọ̀ ní ọ̀dẹ̀ yìí ọ̀rọ̀ ní ọ̀dẹ̀ yìí ní fún yàn mo nímọ̀ rẹpẹtẹ kọ́ ẹlòmíì ní mímọ̀ tó ju tí wọ́n lọ àwọn ọmọ tó kò yíwọ́ òun rí èèyàn kọ́ àmọ́lọ́hùn náà ọmọ òun yíwọ́ ọlọ́run ní bí ìgbà téèyàn bá ń sin ẹran nǹkan gbìn àbọ̀ ọlọ́run ní fi yíyàn ọwọ́ ní bí bàbá Mọ̀dánà Ṣéèkì Adam ẹ̀lẹ́kọ̀ọ́ bí bàbá ṣe tó ní ọwọ́ ni ọlọ́run ní nǹkan ọ̀rọ̀ akọmọkéwú ọjẹ́ wọn lọ́wọ́ bọ́rọ̀ bá fọ́ láti ọdí báhùn ọwọ́ arántí àwọn kí wàzákìrì hùmí àyàmìlẹ́ arántí àwọn àyàmìlẹ́ ìhun ní bí mo fẹ́ dúpẹ́ inna fi dhalika laayatin likulli sabbarin shakur inna fi dhalika laayatin likulli sabbarin shakur likulli sabbar akuri sakur ọ̀rí pé méjèèjì ń fi ìtọ́ bá rí fìrí tó lò fún méjèèjì ń sọ̀bárì mọ̀bálágà ni làwọn kéwú ń pè kéèsì aláfàsúrù kéèsì onísùúrù kékeré o aláforí ìsọ̀bár ẹni tó láfẹ̀rí tí ọkàn fèrí tì débi kan gbé ó ti tó jáde àrùn bọ́lọ́wọ́ gbà kìíní bọ́lọ́wọ́ bá fẹ́ gbà ní ọyẹ kájẹ̀ tí máa rí green light pé yọ̀ọ̀dà ìdíyàn fèrí tì fógójì ọdún 40 years ọdún kékeré kọ́ nínú ọdún ayé ẹ̀dá bá sọ́ni tó bá ti jáde láwọn ọlọ́run ó ti kó láre gbogbo ọ̀pọ̀ ọdún kan òǹkà ní lọ́dọ̀ ọlọ́run ọdún méjì òǹkà ní ọdún mẹ́wàá òǹkà ní 20 ọdún òǹkà ní 30 ọdún òǹkà ní ó ti já pé 40 ọdún وبلغ 40 سنة ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة bálàdà 40 sánàtà àwọn ọlọ́run ló ti jáde nítorí bá ti mú yàn bá débẹ̀ òun bẹ́ẹ̀ ọba kò bínú ọlọ́run kìí ṣe sẹ́tì parẹ́ mọ́ ìjọba bá ọba kò bínú ọlọ́run tó sì kò jìyàn kìí ṣe sẹ́tì parẹ́ mọ́ ọjà àmútọ́ dáhùn èso ọjà tí túmọ̀ pé 40 sánàtà ọlọ́run ní pààyàn òun ní yéèyàn òun náà ti wá sáwà sọ pé ẹ̀rú bọ́ ọlọ́run pé yóò kú lọ́mọ ọdún kan ọdún méjì ọdún mẹ́wàá ní tó wá lọ gbé 40 sánàtà wá àwọn máa pé òun bá bọ́ ọdé bàlágà 40 sánàtà àrétọ́ ọba ṣe tí èrè ọ̀sọ́ lọ́mọ ọdún mẹ́wàá iyèrè ọ̀sọ́ lógún ọdún iyèrè ọ̀sọ́ lọ́gbọ̀n ọdún ọlọ́run tó bá bá dógójì ọdún ọgbọ́dọ̀ tí màá yí pé mo ṣàánú rẹ. bọ́ọ̀lá rabbi awzini ní ẹ̀sùnrẹ́ ní ìmọ̀tàkàlẹ̀ tí àlìyàmúta láyé. awzini gbàmíláyè àní àṣkúrà ní ìmọ̀tàkàlẹ̀ tí àlìyàmúta láyé. báwọn ní ṣe dúpẹ́ gbèsè táwọn òbí mi jẹ ọ́ ní mọ́tàkà alẹ́ tí àlìyàmúta láyé tó ṣe fẹ́mi yìí lóore báwọn ló ṣe gbàmíláyè kí n dúpẹ́. wàhálà wàlídáyà wọ́n àlàwàlìdẹ́yà okùn eégún kọ́mà níbi o ti gùn wánu wọ́ dábẹ́ lọ́lọ́run wí fún ọ̀hún pé tírèsì ẹ̀yìn ó sọ ànápọ̀ mọ́ni báwo ló ti gbà mí láì kí n dúpẹ́ èyí tó ṣe yìí àti kí n dúpẹ́ oore tó ṣe fáwọn tó bí mi. wà ní àmàlà sọ́ọ̀lì àǹtẹ̀lídọ́. ọlọ́lá ẹ̀kẹ́ tánu o bọ́ ọba ti bá dógójì ọdún máa dù ẹ̀yìn ó kíyèsí ẹ̀yìn ló kù àmàlà sọ́ọ̀lì àtẹ̀lídọ́ ọlọ́run ní gbọ́dọ̀ sánú ẹ̀ lérí tó gbé dání fógójì ọdún kọ́ mọ́mọ́ pẹ́ dá kò gbọ́dọ̀ pógójì ọdún mọ́mọ́ pẹ́ dá fún lérí ara rẹ lérí àwọn òbí rẹ kó tún wá pógójì ọdún lérí iṣẹ́ kí n ṣàṣeyọrí kó tún máa fi tí ọ̀dà lépa bá mi.
àmàlà sọ́ọ̀lì àtẹ̀rìndọ́ ọ̀ wà á tún bẹ̀ mí pé n tó kù báyìí sórí bí mo bá dé gbogbo iṣẹ́ ìyọnu ló fún mi ṣe. wasilili fi zuriyati. assignment bàbá ti pọ́gójì ọdún ní ìsìlérí iṣẹ́ ọlọ́run agbá assignment méjì sí iwájú ọlọ́run ni mo ti yọrí ẹ̀ fún ọ assignment mẹ́ta ọpẹ́ ó ti dá báyìí má bàa jẹ́ mọ́ o ọlọ́run ni mo ti ṣe dáadáa fún ọ má ṣe bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní yí pé a ní amẹ́rà sọ́ọ̀lì àtẹ̀jọ́ ọlọ́run lẹ́lẹ̀kẹta assignment pé báwo ni mà yóò ṣe ní gbẹ́lẹ̀ mi ìmọ̀ máa ń gbẹ́lẹ̀. a ní amẹ́rà sọ́ọ̀lì wasilili fi zuriyati. constellation yẹn pé báwo ni ó ṣe máa lọ bẹ́ẹ̀ tí ò ní dá ìmá dìde lánàá nìkan ó sì gbẹ. bódò ṣe gbẹ. bódò ṣe gbẹ àlùbáríkà dìde láwọn àyè kan lánàá ó sì gbẹ. torí wọn ò rí ta ni wọn ò rí ẹni tí ó kọ̀ntínú sẹ́wọ̀n anabi Ibrahim lọ sí Bákọ́rà gbogbo sẹ́tẹ̀yìn bá ṣètò ọ̀rọ̀ ọmọ gbà á gbogbo ṣètò ọ̀rọ̀ àwọn rìdíàlù tí ó gbaṣẹ́ yóò kú iṣẹ́ wọn kù kò sí tó lè fi kún anabi Ibrahim wúma ni àmọ́ bó ti jẹ́ wúma tó ọmọ pọ́lọ́n ti pé wu ó ti balance mú a balance tó wá ní lọ́hùn. Rabbana wa ba'ath fihim rasulan minhum yatlu alayhim ayatik. nínú ọ̀ràn mi yìí wọ lọ́hùn. wa ba'ath fihim rasulan nínú ilé mi yìí ọlọ́hun bá gbójíṣẹ́ kan dìde. yatlu alayhim ayatik. tí wọ́n fi ní datira mi nù. tí ọmọ ka ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn bá tí ọba mi kà á fún wọn. wa yu'allimuhumul kitaba wal hikma. tó bá kọ̀rọ̀ rẹ fún wọn tán yóò wá lé wọn lé kitaba wal hikma yóò tún máa fi mọ̀ wọn. tíra mi yóò máa fi tíra rẹ mọ̀ wọn. wal hikma yóò máa kọ́ wọn ní wisdom. wa yuzakki. gbogbo lébi tí màá bá wà tí ọba sẹ́sì ìmọ̀gbẹ́lẹ̀. tí ọba sẹ́sì. àgbẹ̀ má yọ tẹ̀sí náà wáyé sàkíì tí ó tún máa ṣe tẹ́sí àfihàn tí ó máa fẹ̀sìn rí wọ́n. innaka antal azizul hakim. Ànábì Ibrahim sunkún ẹ̀mí ló fi Ànábì Muhammad fún ẹ̀yìn lọ́wọ́ pẹ̀lẹ́ kẹta àti nílé fi zuriyati. Ọlọ́run ó yẹ kó tọ́ bá ti bá dógójì ọdún kọ́kọ́ dúpẹ́ béèrè sẹ́ẹ̀yọ́ lọ́dọ̀ Ọlọ́run máa wá sọ fọ́lọ́run pé tó wá tán yìí mi ṣe wàsílẹ̀ ní fi sòrí yàtì Ọlọ́run máa tọ́ yìí mi ṣe gbogbo tó bá yọ lẹ́yìn mi ti ń jẹ́ àwọn ọmọ mi àwọn àrọ́mọdé ọmọ mi Ọlọ́run sí wọ́n lẹ́ni rí tí wọ́n lè mójútó sẹ́yìn ogójì ọdún Ọlọ́run máa yí pé òdìdí kiri omi ayé àmìláyé ogójì ọdún náà ni ó máa túmọ̀ sí gbogbo tí a bá ń sẹlẹbírẹ́tì láyé ọ̀sọ̀ọdún mẹ́wàá ni ogún ọdún ni ọgbọ̀n ọdún ni ó ṣe 50 ni ó ṣe 60 ni ó ṣe 70 ni àwọn kan wà láyé wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ àyàmù láyé ni ọ rántí àwọn ọjọ́ ayé nì ìwà rántí àwọn ọjọ́ ayé nì òun ni ọwà bí yí pé àwọn ọjọ́ téèyàn máa wá rántí láyé pàtàkì ọjọ́ ayé Islam wá fẹ́ ká mọ̀ wípé èèyàn máa celebrate Al-Qur'ani fẹ́ ká mọ̀ pé èèyàn máa celebrate ọwọ́ ọ̀pọ̀ náà Al-Qur'ani a máa ń ti bí mélòó kan sí wa táàfù mọ̀ pé èèyàn máa ń celebrate ọjọ́ tó bá ṣàṣeyọrí ni àṣeyọrí ni nǹkan kan kí ó sì bí ìṣẹ̀lẹ̀ kan ní ọ̀ṣẹ̀lẹ̀ níbi àṣeyọrí ó wá bẹ̀rẹ̀ láti yọmùlù gúnmà ọjọ́ kan nínú àṣeyọrí tó bá kó níbẹ̀ ni ó tún kọ ọjọ́ wo ni ọjọ́ àràfà yọmùlù àràfà tó bá kó níbẹ̀ ń ọkọ̀ ọjọ́ tí wọ́n bí ànábì Ismail tó bá kó níbẹ̀ ń ó kò rúlé látòlù Qadir tó bá kó níbẹ̀ ń ó pọ̀ tá ànábì lọ sí Israel wa Miraj gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ni ní jọjọ́ téèyàn máa ń celebrate ọjọ́ téèyàn rántí ni nítorí arábíìsì tá ànábì Muhammad sallallahu alayhi wa sallam kíní bínú hadith
ó ní rùwíyà wọ́n náà gbà wá Abu Hurairata rawa Abu Hurairata radiyallahu anhu an Rasulillahi sallallahu alayhi wa sallam. naam Khairu yawmi tala'at fihi shamsu yawmal jumu'ah. ó ní àdìsí sọ yìí Abu Hurairah ló gbà wá ó ní ọjọ́ tí fi lóore jù láyé lọ́jọ́ tó òun yọ tani òun yọ lónìí o yawmul jumu'ah ọlọ́jọ́ Jímọ̀ ni fi kuliko Adam. lọ́jọ́ orí bẹ́ẹ̀ fi Kuliko Adam. tó gbọ́dọ̀ wọn bí ànábì Adam Wa fi uhubito. ọjọ́ tí wọ́n bí ni Wa fi uhubito. ọjọ́ Jímọ̀ òun náà ló sọ̀kalẹ̀ sínú yẹ̀pẹ̀ ó di méjì Wa sẹ́yìn fi tibu alayhi. ipe Tibu alayhi. bẹ́ẹ̀ni ọjọ́ ìdí ń kà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ṣẹlẹ̀ sí ànábì Ádámà yìí ọjọ́ Jímọ̀ ni Wa fi kubido. ó dẹ̀ kẹ́ni jọ́ sókò láyé náà nù Jímọ̀ náà wọ́n gbẹ̀mí ẹ̀ Saatu. ọjọ́ Jímọ̀ wọn gbẹ̀mí ẹ̀ ọjọ́ Jímọ̀ ni wọ́n dá ọjọ́ Jímọ̀ ló dé ilẹ̀ ọjọ́ Jímọ̀ náà wọ́n gbèdìde ń jásí pé ọjọ́ ni ọjọ́ àmì àti gbogbo ọjọ́ tá a bá kírun Jímọ̀ láyé alifásí Ádámà là ń ṣe. à ń sọ̀rọ̀ tí ẹ̀ ní lọ́rùkọ́ni wọ́n sọ yí pé yá ayọ̀ ladina amanu yá ayọ̀ ladina amanu. Salati min yawmil jumu'ati was'au ila zikrillahi wa zarul bay'a. Dhalikum khayrun lakum in kuntum ta'lamun. nọ́ọ̀dìà Salati min yawmil jumu'ah. bá ti pèrún níjọ́ Jímọ̀ Ọlọ́run bá ti pèrún jọ́ náà Was'au ila zikrillahi. gbogbo tẹ̀ bá ti láyé ẹ̀ sílẹ̀ lọ sí mọ́sálásí Wasarul tàbí bay'a. láyé sílẹ̀ jọ́ náà. ẹ̀dìdé ìgbọ́ mọ́sálásí ni làwọn àfáàfin mu wá ń bẹnu tẹ̀lé gíbù ìgbà bá fẹ́ ọjọ́ Jímọ̀ ọjọ́ tá a múra ni kìí sọjọ́ téèyàn máa ń lọ báwa mùsùlùmí ṣe ń lọ nì ìgbọ́ tó ti mọ̀ pé ọ fẹ́ kò lé tó ọ fẹ́ kò níjọ́ Jímọ̀ tó ń tajà ọ wà láṣọ méjì aṣọ tó ọba ti gbọ́n pàǹtí sí lọ́jà àbátìkò Jímọ̀ bá tó ọ̀pàrọ̀ ẹ̀ ìwọ tó jẹ́ mẹkáníìkì aṣọ mi ọ̀ wà kìí sásọ tí gbogbo ọ̀dì yíwù náà lọ́wọ́ àlọ́ tò tí sáfù náà sí Allahu Akbar ọ̀pàrọ̀ rẹ̀ tó rọ́jú ọdún ni bẹ́ẹ̀ ni wọ́n tó ọba jẹ́ bírékìlẹ̀ tó ń kọ́lé àbọ̀ ń ṣiṣẹ́ kan tó rò pé sẹ́dọ̀tì ni àbí wọ́n tó ń ṣiṣẹ́ alápàtà tó jẹ́ lẹ́ran ni àásọdún lọ Jímọ̀ ní ọjọ́ ọdún kékeré ni nítorí pé ọjọ́ ọ̀ràn ti ta ni Ànábì Adam wasalam tó bá kò níbẹ̀ lọ sí Suratul Araf ọjọ́ inú ọjọ́ ọdún àwọn àyàm tọ́lọ̀ ní amárántí fẹ́ máa rántí ọjọ́ ayé ẹ sẹlẹbírẹ́tì àwọn ọjọ́ kan ní ayé yín ọjọ́ tádàmù nù bọ́ bá kò ń bẹ́ẹ̀ ọwọ́ akọjọ́ wò ọwọ́ akọ ọjọ́ tó já sí pé Ànábì Adam aleyhi salatu wa salam orí bẹ́ẹ̀ ni. Fadallahu ma bi gururin falamma dhaqa shajarata badati lahuma sawatuhuma wa tafiqa yakhsifani alayhima min waraqil jannati. فناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين. ìṣẹ̀lẹ̀ fídíò ẹ ṣeun ọ̀fẹ́ parí ẹ̀. Qala rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. ọjọ́ wo nìyẹn ọjọ́ tí ìyá wa Hawa àtànábì Ádámà tí wọ́n ríra wọn tí wọ́n mara wọn tí wọ́n bá ní ọkọ àtaya wọ́n propose àbí kílẹ̀ yẹn léwu tó náà wà á mú rí gìdá ní báyìí tí ó wà á ní à ó ti propose mi o ó ti fòkà sí mi lọ́wọ́ tóun ló ṣe yes ọjọ́ tá Hawa ṣe yes fún Ádámà lókè àràfá ọjọ́ nìyí ó ti lọ́jọ́ ọdún oscar Wàsíkú bàtà ìkiri omi ayabillah inna fi zalika laayatin likulli sabbarin shakur. ó ti lọ́jọ́ ọdún ó lọ́jọ́ tá Àzàkiri ń bí
zakiru fi ayamillahi ọjọ́ tá a rántí ni bọ́ bá kò níbẹ̀ wọn ọjọ́ kílómílẹ̀ láti kádìrì ọjọ́ tá alukurani sọ̀kalẹ̀ alukurani bisuna alukurani sọ̀kalẹ̀ sísan máa yé òun ló bílẹ̀ láti kádìrì tí ń sọ yí pé. iná sálídà òbí laylatil qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahrin tanazzalul malaika tanazzalul malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya ọjọ́ tó sọ̀kalẹ̀ alukurani sọ̀kalẹ̀ lóbílẹ̀ látọ̀lẹ̀ kádìrì òun náà yàtọ̀ fáwọn òru yòókù àmọ́ ń jẹ́ òun alukurani sọ̀kalẹ̀ ló fòrù yẹn lápẹ́lẹ́ ó ti yàtọ̀ fáwọn òru ọjọ́ àṣeyọrí ní ń jẹ́ lọ́jọ́ kọ́lọ̀ wọn máa fi ayyamillah. sákìrì fi ayyamillah bọ́bá dòru ní gbogbo agbọ̀dọ̀ dìde lóru ní bí àwòrán òní kankan ṣẹlẹ̀ ń jọ́nà sákìrì fi ayyamillah tọ́ba dọjọ́ àràfà agbọ̀dọ̀ pé bíbà ibẹ̀ kí ni ọjọ́ tí ìyá ńlá wa àti bàbá ńlá wa tí wọ́n pàdé ní sákìrì wọn fi ayyamillah tọ́ba dọjọ́ jímà agbọ̀dọ̀ pàdé mọ́sálásí kásọ̀sọ̀ káwọn àwọn ọjọ́ tí wọ́n dá bàbá wa nábì àdámà ni sákìrì fi ayyamillah bẹ́ẹ̀ náà ni lọ́sọ́tò Bákọ́rà kọ́. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الصفا àyè kan ni àti Marwa ká máa lọ ká máa bọ̀ síwájú ẹgbẹ́ ẹ̀dá táìsì náà láfẹ́sẹ̀ láàdíṣe láwa máa lọ láà máa bọ̀ tá a bá tún dé àyè kan á tún sáré jànàjànà á pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n là gbọ́dọ̀ dó ń bẹ́ ká sáré díẹ̀ kí ló bí ọjọ́ kan ni ọjọ́ òun ọjọ́ tí wọ́n bí ànábì Ismaila ọlọ́run ní náà sọ́fà wọ́n ní máa rí wákà ní ìta ìrìnlá ìbámu ní àjàlì báyìíta àwọn ìtàmọ́ra balájú náà lẹ́yìn àríyàtọ̀ wà pàbí máa wà bá ń tàtọ̀ wà kẹ̀rà fàyè ńlá àṣà kìròdé alẹ́. ọlọ́run lè tọ́jú bẹ́ẹ̀ ọlọ́sí ájì ni àbọ̀lọ́ òmúra ni ọlọ́run ní sọ̀fà yẹn àti Marwa yẹn ní sàlàyé nínú àwọn àyè àmì ọlọ́run ọba lọ́wọ́ fàmílì ajáde bẹ́ẹ̀ta ẹni tó bá bẹ́ẹ̀ léèyàn ò tọ́ lọ sí Mákà àwọn ìtàmọ́ra àbọ̀lọ́ ṣe òmúra ni. fàlájú náà lè àyàtọ̀ wà bàbí mọ́. kó o ṣe tàwa fún àwọn méjèèjì kó o lọ báyìí kó o padà báyìí ọlọ́run ní kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. bàbá ń tàtọ̀ wọn àgẹ́yìrá. fàyínà lásàkì làbí kádọ̀bẹ̀ kádọ̀ sàfáwò kádọ̀bẹ̀ kádọ̀ mọ́ríwáwò kí ni já sí. wọ́n náà kiri wò rí àyà mi lẹ́. alọ́fin náà tí ìṣẹ̀lẹ̀ jọ wọn bí Ismaila tí ìyá rẹ̀ wá ń gbé tí wọ́n lọ yọ̀lọ̀ báyìí yóò tún máa gbọ̀n sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ ọjọ́ náà ọlọ́run ni ẹ celebrate ẹ sẹ́kiri fi àyà mi lọ. sẹ́kiri wọ́n bí àyà mi lẹ́. ọlọ́run lọ́jọ́ ìrántí ni bẹ́ẹ̀ ni lọ sí Suratul Maida. ayàdàkùnmọ́lá bí lè sí i. ọjọ́ ìrántí lọ́jọ́ ní ń já sí. kọ́lá ìlà gbòòrò kọ́lá ìsà wọ́n bẹ̀. ọlọ́run nígbà tí àwọn àwárí yún tí wọ́n á bi Musa Isa ọmọ Maryam wọ́n á bi léèrè. àlè ẹsẹ̀ tí rọ́bùkà ayọ̀lá sílẹ̀ àlẹ́ iná báyìí dátà mi náà sábà. ìjọ rọrùn kọ́lọ́ ọba rẹ kọ́ sọ fún oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà. kọ́lá tẹ̀kún lá. ó lè bẹ̀rù Ọlọ́run. ikùn tún lómi nìyína. tọ́lá ẹgbẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́. wàlúùlù rídu anágùnlá mílíà. wọ́n ní kò tí ì tó jẹ́ àkànfẹ́ tèsì oúnjẹ ká mọ owó ọlọ́wọ́ ọba bó ṣe dùn lọ́bẹ̀ sí. wàtẹ́tí wọ́n iná kúlúùbù náà. fọ́kà wọ́n sì lè balẹ̀. ọ̀nà àlámà kọ́ni sọ̀dá kíta náà. káṣí èlòpọ̀ tọ́lọ̀ ń sọ. ọ̀nàkúnná lè hàmínà ṣáàyìdì. kó lè wáyé ẹgbẹ́ òlẹ́nìkan tí ọ̀jẹ̀ wítẹ́sì máa wá ọ̀là ìsàkùn Mariam nígbà sísọ Mariam ò níbi tí ó yà sí mọ́ wá tẹ́wọ́ oníwọ̀ ọlọ́run ọba ọ̀bàlẹ̀ oníwọ̀ ọlọ́run o. àṣírí àlẹ́ iná máa ìjàta ìlànṣàmá. nígbà báwa sọ fún oúnjẹ kalẹ̀ lónìí oúnjẹ tẹ́nì kò sè
sọ̀kalẹ̀ láti sámà ní kó ti máa bọ̀. tẹ̀kúlù lànà ìdá. ní àwọn àlìnà. lè àwọ̀dìnà wá kiri náà. bọ́ ọba ti wá sọ̀kalẹ̀ ó ti dọdún. ìdàlẹ̀ àwọn àlìnà yóò máa jọ́dún fáwọn ẹni àkọ́kọ́. wá kiri náà. yóò máa jọ́dún fáwọn ẹni ìgbẹ̀yìn. wá yàtà mẹ́ńkà. a máa já mi lọ́dọ̀ rẹ Ọlọ́run. wà ní dùnkù náà wà kàkà irú rọ́ọ̀sìkì. mo sì pèsè nǹkan jíjẹ tá a jẹ sí ọjọ́ nì tí wọ́n so oúnjẹ kalẹ̀ láti sánmàní tó sì rí bẹ́ẹ̀ wọ́n béèrè ó sì rí bẹ́ẹ̀ wọ́n sì jẹ èsì ìjọnu Ọlọ́run ní sẹ́yìn. sẹ́kìrì omi ayé mi lẹ́. ọjọ́ tí o ti dọdún ẹ máa sẹlẹbírẹ́tì rẹ̀ bẹ́ẹ̀ ni Ismaila aleyhi salatu wa salam ìjọ tí wọ́n ní kọ́ pa á ti bá ní bàbá rẹ̀ ọ́ pa anabi Ibrahim aleyhi salatu wa salam ọ̀rọ̀ ma bí ọwọ́ afẹ́ bí kò rí bí Ọlọ́run bá tún bí Ọlọ́run tún fún un pẹ̀lú condition tó le Ọlọ́run náà fún ọ àmọ́ kèsì bá ń tálẹ́ ọwọ́ fún ọ ó sì rí pọ́ ọmọ ni àmọ́ àgbà nǹkan wá padà ọmọ bá dé ara bá dé ó ti gbàgbé àdéhùn ńgbọ́ tásìkò tọ́lọ́ ní ẹ̀bá àwọn létí níta sọ́njọ́ kìíní. Falamma balaga ma'u sa'ya qala ya bunayya inni ara bil manami anni asba'uka fanzur madha tara qala ya abati fa'al ma tu'maru satajiduni insha Allah minas sabirina falamma aslama wa tallahu lil jabini wa nadaynahu ya Ibrahim qad sadaqta ar-ru'ya inna كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بسبع عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم وكذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá ni Ọlọ́run nígbà tó di ọmọ àmúyangàn ọmọ tá a lòdì tá a dé tá a bá dé tí ó yẹ káàbọ̀ tá a yẹ káàbọ̀ tí ó yẹ kulè bá mi tá a máa bí tí wọ́n máa ọwọ́ ni wọ́n máa mi o. ìní arábìnrin mẹ́lábì ákì àsìbáwúkà. mo rí lójú náà wọ́n ní kí n dú ọ. fansur mẹ́ta tààrọ̀. fansur mẹ́ta tààrọ̀. ọ̀rọ̀ tó ga níbo lèyàn ti sọ fọ́mọ̀ ẹ̀ pé mo mọ̀ lálàá wọn ní pọ́ tí ìwó dùn ó. àwọn ànábì Ọlọ́run táwọn wá jáwọn èèyàn tó dá wọ́n kú rọ́jú kọ̀ wá pa aláṣẹ ọ̀rọ̀ àlàfo ni oníkìlò orí sí Ọlá ya abati fún àlùmá túbú mẹ́rù. kí ni ọ̀wà bí ọmọ tí wọ́n fàtọ̀ gidi bí. Ifá àlùmá túbú mẹ́rù. ọ̀nà bàbá mi ìdí akọ aláṣẹ ń lọ sí. Sàtẹ́jìdù ní Inshallah minas sabirin. ọmọ tí ọjọ́ òde yẹn bọ̀rọ̀ ojú pé bọ́yá ń kú. ojú ní torí bọ́yá máa kú òní déyàn ó ríṣkẹ̀ yẹn ríṣkẹ̀ náà ìfọ́ alùmọ̀túmọ̀ sàtẹ́jìdù ní Inshallah minas sabirin. ọjọ́ tó a ṣe mọ́lúdì àkọ́kọ́ tí kọ́kọ́ ṣe láyé ilẹ̀kùn àwọn àfà wà nǹkan gbọ́dọ̀ nǹkan bá ń pè à àwọn àṣìṣe àwọn ọmọ tẹ pósítà jọna àlífà Subeir ọlọ́mọsà yáfíẹ́ òun lọ́kọ́ tẹ pósítà náà àwọn àlífà ọwọ́ akọ̀ṣẹ́wò Islam sábẹ́ rẹ̀ ẹnìkan bá rí abáni fẹ́ẹ̀fẹ́ kú ni ọdún wọn ní kí ló dé ọdún ní pósítà mọ́sájà wájà wọ́n wá lẹ̀ síbẹ̀ wọ́n akọ̀ṣẹ́wò Ìsìlámù mo ní kí ló wá sí ó ní sẹ́fẹ́ kú ni táwọn lágbájá ń bẹ tí lágbájá ń bẹ mo bá sì wá kú wọ́n lè mi náà gbìyànjú
يا قال يا بدر فتجدني إن شاء الله من الصابرين فعل ما تفعل ọgbọ́n Yorùbá ni ó nílé wá kó lè jó eré bá bẹ́ẹ̀. ìgbà Ismaili kò fi àdá tí wọ́n bá fún wa rọ́ọ̀kú bá bẹ̀rẹ̀ rọ́ fún wa àdá tó lé ní mọ lálàá pé ń dú ọ. kí ló rí sí èèyàn ó ní kí wàá ní bọ́ bá dùn mí lórí ọmọ rẹ náà mọ jẹ́ tẹ́lẹ̀ ọlọ́mọ bá rẹ ló sì ní o dùn mí ìfún àdìmọ̀tún mọ̀ ìdí apọ̀ ọlọ́sẹ̀ ń lọ sí. sàtẹ̀jídù ní sá ọlọ́run mi náà sọ ó tún wá bá mi pé mínà sọ́ọ̀bì yìí náà kò nínú sùúrù ni mí tí mo ní sùúrù. fàlámà àtìlámà wàtálàwù bìlìjẹ̀bì. fàlámà àtìlámà. ọlọ́run ọjọ́ tẹnìkan lẹ́ ń bẹ́ẹ̀ kọ́sọ́ ti Ibrahima kọ́mọ̀sọ́ ti Ismaila ọ̀rọ̀ nígbà táwọn méjèèjì. àtìlámà wàtálàwù bìlìjẹ̀bì. nígbà táwọn méjèèjì gbà mí gbọ́ tẹnu wọn kò ọwọ́ amọ́mọ rẹ̀ ọ̀dà àdúgbò yóò máa du.